Bọ́lá, báwo ni? Ṣùwà. Okay. Ọkọ̀ ẹ̀ ló ń park síta yẹn. Ọ̀rẹ́ ṣe é ọ̀rẹ́ ṣe é. Tó wá ti dé mi ò sí ọ́fíìsì. Jọ. Àbí Kóredé ni ọkọ yín? Ó ní. Wọ́n èmi ò gbà ó. Stink. Oga, why did you do that? But you open down the gate for the past 30 minutes. I refuse to come down. 30 minutes, Oga, 30 minutes. I refuse to come down. I refuse to move. Because I'm a barrage. You go to the field and they playing teams. Tí o bá sun ẹkún ṣe máa fábẹ́ ọ̀tìbò yìí lórí tó bá sọ fún mọ́ mi máa ná. ẹ̀ sáré ń dọ̀rọ̀ lẹ̀ owó tẹ̀ sọ náà ṣebí mọ́mí àti dáàdì kan lọ ṣiṣẹ́ ni. ṣebí lẹ́yìn náà lè ti gba ṣọ́ọ̀bù yìí ṣọ́ọ̀bù ọ̀tẹ̀ fẹ́ gan lówó ni ṣé ń gbowó ẹ̀ kan ni yóò láìkí ẹ̀ o kí ló ṣẹlẹ̀. Very important. Hello? Hello, Richie. Sure. Na lady dey talk. Nǹkan ló pè mí. Nígbà tí nǹkan pè mí, nǹkan sọ pé ṣọ̀gá mi wà nílé, mo dẹ̀ sọ pé ọ̀gá mi wà nílé, ọ̀gá mi too fluent in English. Ọ̀gá mi lè sọ òyìnbó dandan, mo wá sọ pé kí n gbé wá fún yín pé sharp kẹta nígbà mi bá sọ̀rọ̀. Kó lè love me very strong. Your girlfriend? Ọ̀gá rárá o, my wife to be. Èyàn tó mú pẹ́ pẹ́ sílẹ̀ gbọ̀ngàn mi, mo wà very serious pẹ̀lú ẹ̀. You brought me a call of your wife to me. Má lérò pé o ní ẹ̀gbọ́n kan tó lè bá ẹ dá sí nǹkan bẹ́ẹ̀ kọ́kọ́. Oníṣẹ́ o, design ló ka nǹkan tó bá wọn láti ṣe. Èmi mà ní ìbéèrè kan tí mi tí Bíṣọlá tí mo wá fẹ́ bi yín. Talk to me, anything. Ṣé mo kó wà tí pọ̀ sí náà ni mo máa ń gba ìmọ̀ràn lọ́wọ́ ẹ̀? Let me put it to you. Aláìgbàgbọ́ ni. Orí yín ò ní jà. Yes. Tó bá jẹ́ pé èmi ni mo bí ẹ, o ò lè fẹ́ ọkùnrin yìí o. Auntie. Ìyá pọ̀ sí màá padà rí iná o.